Ojo ló ba justice jẹ́ ni. Iyabo Ojo was the one that mentioned that she was the one that said Naira Marley òun ló pa Mohbad. Ẹ̀yin ìyẹn wa arábìnrin yìí ó ti tú àṣírí arábìnrin tí a mọ̀ sí Ìyábọ̀ Òjó nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Ó tú àṣírí rẹ̀ ó ní òun ló ba justice for Mohbad òun ló bá jẹ́ o. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé òun náà ló sọ wípé arákùnrin tí a mọ̀ sí Naira Marley ló pa Mohbad. Ẹ̀yin ìyẹn wa ọ̀pọ̀rọ̀ kágbọ̀n ẹ̀jẹ̀ kágbọ̀n nǹkan tí arábìnrin sọ. She was the one that called Obelegushi. Ọlọ́run ló máa yọ Tóyìn Àìmákù o. Ọlọ́run. Na only God save Tóyìn Àìmákù. Then forbid Tóyìn. Then forbid am. You know that day when she was saying, hey, Tóyìn, Davido, Tóyìn, Igba. She called Tóyìn o. Tóyìn no answer. That lady, she no answer am. Ronú pé mo dẹ̀ lè jẹun ní bíbá yìí o. Mo lè jẹun o. If I should say that Obelegushi òun ló ṣe gbá, òun ló dówù mí. Elegushi dówù mí. Òun ló dówá, òun ló ṣe kíní kan. Mama gbọ́ mi. Then go hear me o. Elegushi. That Iyabo Ojo that opened the ogiri mouth like this. Who go put Elegushi inside? Who will put Elegushi inside it? If not for Iyabo Ojo that opened that nyash. Iyabo Ojo opened the nyash of Obelegushi. Olóṣì. Iyabo Ojo òun ni ó yẹ kí wọ́n mú sínú túbú. Iyabo Ojo, they suppose hold Iyabo Ojo responsible. Okay? Ẹ wá ń gallivant káàkiri. You are not gallivant arákẹ́. Ẹ bá jẹ́ yẹn àwọn olóṣì àwọn lórí burúkú lórí Facebook yẹn. Ọlọ́run ló tẹ̀ mọ́ ibi tán ti wá. Ọlọ́run ló I just posted on my own on Facebook. Tẹ́ bá rí wọn. If you see them, na so cry. Kí ló dé?